Atótó arére èrò tó ń bẹ nílẹ̀ yìí kẹ́ ẹ wá gbọ́. Aleluya, aleluya, aleluya ọ̀hún sálẹ̀ orin tiwa. Aráyé ẹ gbọ́ ẹ kígbe rẹ̀ sókè. Májẹ̀mú ọba ìmọ́lẹ̀ àròjà 2025 ló tún wọlé dé. Kí ara ilé gbọ́ kẹ́rí fún wọn lóko èrò ilẹ̀ yẹ̀ dàgìrì wá fún ìgbàlà kẹ́ dàgìrì wá fún ìwòsàn. Ọba Júdà 2025 ló tún dé o. Àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́sàn-án lọ́dọọdún. Annual 9 days fasting and prayer ni mò ń sọ nípa rẹ̀. Èyí tá a dá kalẹ̀ látọwọ́ wòlíì ọ̀gá ògo ọba Daniel ìmọ́lẹ̀ àròjà ni mò ń wí. Èyí tí tọdún yìí máa wáyé ní ọjọ́ kẹwàá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2025 October 10 to 19 2025 ló máa wáyé o nínú ilé ìjọsìn wa God of Elijah Prophetic Ministry náà ló ti máa wáyé tá a dá sẹ́lẹ̀ látọwọ́ wòlíì ọ̀gá ògo ọba Daniel ìmọ́lẹ̀ àròjà. Bẹ́ẹ̀ bá kàn tí ń bọ̀ tí ẹ bá ti dé Alámàlà junction Anna Street Àga Ìkòròdú Lagos ní kẹ́ ẹ ti máa pe gbogbo nọ́mbà tí mo fẹ́ pè fún yín o 081 60 86 4410 081 60 86 4410 tàbí 081 63 92 90 49 lẹ́ẹ̀kan sí ẹ tún gbọ́ 080 63 92 90 49. Májẹ̀mú mi ní àkórí tọdún eléyìí aráyé ẹ dàgìrì wá kẹ́ ẹ wá fún ìgbàlà ẹ wá fún ìwòsàn ẹ wá fún ìtúsílẹ̀ ẹ wá fún orin ẹ̀mí pẹ̀lú àṣeyọrí tó tayọ. Ọba ìmọ́lẹ̀ àròjà ń dóde yìí o God of Elijah Prophetic Ministry ló ń sọ fún yín wípé òun ti ṣetán láti gbà yín lálejò.